ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn ará Ìlọrin tẹ̀lé wọn wàláhì tàláhì tí wọ́n sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn Ìlọrin tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo area yìí òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ tí ń tẹ̀yìn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín àmẹ́kọ́ jẹ náà ó ṣe wọ́n lálejò náà ń pè lógun Fúlàní nígbà wọn ṣàlejò tán wọn á lọ síbẹ̀ ibi wọn ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan nù ìlú Ìwó ni àmọ́ ó kó ni ó jìnà sí òde ẹ̀sìgbọ́n tẹ̀rítórì ọba Olúwo ló ṣe kíni lọ́wà nítorí pé wọ́n jìnà sí wò àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north tó délẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ ìpẹ́ ìbọn ọ̀sẹ̀ kú ní kíni o níbi tí wọ́n máa lágbára óyé so àwọn Fúlàní wọ́n máa pè wọ́n ní òtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù mùsùlùmí wọ́n wá bá Olúwo nígbà wọn sì ṣàlàyé fún Olúwo tó Olúwo ọ̀dà sáǹdẹ̀ Olúwo tí a tọ́ ọ̀dà sáǹdẹ̀ tó ló bìlíf Olúwo ara àwọn ni kódà wọ́n sọ fún Olúwo wa wípé òun láwà nígbà bá fẹ́ jọba àfáà ni ọ́ kí ló tó ìjọba pọ̀ lẹ́míà àwọn náà bá kàn máa jẹ́ ní àbẹ́ yìí lọrin ni Olúwo wa sọ fún àwọn lọ́rùn jọ pé ojúlówó ọmọ Oòduà lòun láàrin gbogbo àwọn ọba tó ń bá ti ń pẹ̀lú àwọn lẹ́míà wọn ni máa wo òun bí Yorùbá mọ́ òun sì fẹ́ ṣẹ́ lára àwọn ọba wọn bóòlù àwọn náà sì gbàgbọ́ yẹ́sì Islam wọn á yọ̀ǹda Olúwo kó máa jẹ́ ọba Olúwo àtìgbà yẹn làbá ti máa jẹ́ kí ni o ẹ̀míà ni àwọn ará náà ti sì sọ fún wa tọ́wọ́ àwọn ọmọ ogun Islam tọ́wọ́ wọn ni pé kí ló tẹ̀ máa jẹ́ ẹ̀míà rísì tí Olúwo sọ fún wa ní john tó sì jẹ́ tàn wá mẹ́nu so bọ́n ṣe á jẹun tán ní ààfin Olúwo àwọn ọmọ ogun Islam yẹn wọ́n á kọrí sí Òkè Ìsájì wọ́n dẹ̀ tú gbogbo abúlé Òkè Ìsájì tí mo yí ibi tọ́lọ́ ń lẹ̀wọ̀n lépèdè lẹ́yìn ìgbà tí wọ́n tú wọ́n á sáré káàkiri àmọ́ àwọn tó gbọ́mọ lọ àánú Olúwo ń ṣe wọ́n Olúwo wá fún wọn ní ibì kan kò jìnnà síbi tó hospital táwọn wà ní Ìwó eré àbí tó súnmọ́dò lolúwo fún wọn ó ní wọ́n máa gbé bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú ìlú wọn ibi Ọlọ́run wá fún wọn lépèdè wọ́n ń kílèmù lù ń padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́ Ọlọ́run pa orí wọn rún kódà wọn tún lọ kóòtù tó gbé wọn gbogbo àwọn baálé wọn ọ̀gá wọn tí wọ́n jọ lọ kóòtù àwọn ìjọba ni wọ́n gbé wọn kó wọ́n fẹ́ pamọ́ àwọn ọmọ tàn mọ́ ìtẹ́ ti dàrú àwọn míì ti sọ pé ibi tẹ́ ń gbéhùn ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn agbọ́n tó fẹ́ help wọn wá bá tàwọn pé ká help àwọn ó fún wa nílẹ̀ táàbì ṣe yunifásitì wọ́n gbà táwọn ogun ẹ̀ta rí pé ó ti dàrú pọ̀ àti pé lórí burúkú yín ẹlẹ́bọ ni wọ́n sì gbàgbọ́ ní ẹbọ náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ kéw oye àwọn tó lọ kéw náà wọ́n ti ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ́lẹ̀ díẹ̀ ni wọ́n tó sẹ́kù bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ ní ẹbọ torí ìlú ẹbọ ni ibẹ̀ wọ́n ti mọ́ tún ẹlẹ́bọ tí wọ́n bá ja Fúlàní lógun ìtàn bá dáadáa tí wọ́n pa fún yín ìjà sàǹsàn láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí ní ìjà nọ́ọ̀tì tí wọ́n ń jà tí wọ́n ní Òṣogbo kan wọ́n sì gun kan láti Ìbàdàn wọ́n support Òṣogbo against Fúlàní no ìjà láàrin ẹbọ àti kíni o Islam ni wọ́n sì tàn kọ́ fún yín lẹ́yìn tí wọ́n fi máa kó hatred Islam sí a lórí ni ó tiẹ̀ àwọn tí ń jagun wọ́n fẹ́ kí Islam fọ́ká ni ó ṣe pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá o ọ̀dà ẹ̀yìn ará lọ́rin kí ni ó gbà lọ́wọ́ yín mọ̀kọ́bílù Islam sẹ́fọ̀ ọ̀sìn tó jẹ́ mùsùlùmí ẹ̀sọ̀ kan bàbá yìí sẹ́rù ní ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ̀rù lè jẹ́ fún alimi àbọ̀mọ́tó àti Fúlàní àti Haúsá àti Yorùbá àti tápàrí. ẹ̀yin èèyàn mi ẹ̀wọ̀n ọdún tá a ti ń pariwo Mufti Ìwó àti Olúwo Tẹ̀lúwọ̀n Ọba Abdulrasheed Tẹ̀lúwọ̀n wọ́n mà ti fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú àwọn ICC láti kó àwọn ICC wọ ìlú Ìwó wọ́n mà ti wọlé Yorùbá ṣe bóun ló gbọ́ yẹn máa wá play ẹ̀ dáadáa wá ṣe kí ni àwọn ibi tó ò rí zìndé tí ọ̀rọ̀ Mufti ò yí ẹ dé máa gbé ẹ débẹ̀ máa tún gbé ẹ kọjá bẹ̀ kó lè mọ nǹkan tí Mufti ń sọ ẹ̀yin mùsùlùmí mọ̀ wípé kì í ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo òun ni ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Mufti ṣé gbogbo ẹ̀yin mùsùlùmí òtítọ́ tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ṣé ẹ ò dẹ̀rọ wípé àsìkò ti tó láti pe Mufti Ìwó àtolúwo kẹ́ pè wọ́n sí àpérò kó tó di wípé wọ́n sọ ilẹ̀ Yorùbá di nọ́ọ̀tì ó dẹ̀ pé kò yé yín
ohun tí mọ́fítì Ìwó àti Olúwo ń try láti ṣe nísìn gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ní mọ́fítì wípé wọ́n ti pa àwọn èèyàn nínú ìlú òun ni wípé ìlú yẹn fíléèjì ni ibẹ̀ náà ti bí òun, ó wà ní ọ̀dà Ìwó ní ọ̀dà ọba Olúwo. Ó ní àwọn Fúlàní yẹn ti wá, wọ́n yà ní Ìlọrin, wọ́n mú lára àwọn Fúlàní tó wà nílọrin tó gbọ́ Yorùbá àtọmọ Yorùbá, wọ́n mú wọn dání. Wọ́n wá bá òun, ẹ wò ẹ jẹ́ kí n tún play ká wá máa ṣe analysis yẹn ní ọlọ́kan òjọ̀kan. Mo kíwakíwa, mo kíwakíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá, Yèyé Dára Kowé kò ó ní mò ń jẹ́, ó yẹ ẹja àjọ̀gbọ̀. Ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀, àwọn aráàlú orí tẹ̀lé wọn wallahi ta'ala tí ń sọ Yorùbá. Tó gbọ́, ó ní ìlú tí òun ti wá, ní ìlú òun tóun ti wá, ọmọ Ìwó ni, fíléèjì ẹ̀ wà ní Ìwó Tẹlẹmù, Ọ̀gbàgbà, oríṣiríṣi villages ló wà ní Ìwó. Ó ní ìlú ibi tóun ti wá ní Ìwó, ó ní àwọn Fúlàní tó ń bọ̀ láti nọ́ọ̀tì, àwọn ti Ìlọrin náà tẹ̀lé wọn wá. Nígbà wọn dé ìlú wa, àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó, àwọn ẹlẹ́rìí tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀, àwọn ẹni wọn bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo area yìí. Òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀ràn ọmọ ogun, ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀, Olúwo tàwa. Ṣé ń gbọ́? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin mùsùlùmí òtítọ́ tí ẹ mọ̀ wípé ohun tí mọ́fítì Ìwó ń ṣe, tẹ́ bá ń dákẹ́ nítorí pé ẹjọ́ jẹ́ mùsùlùmí, tẹ́ mọ̀ wípé rántí nǹkan tó ń ṣe, ó fẹ́ kó gun ja ilẹ̀ Yorùbá ni. Mọ́fítì Ìwó àti Olúwo Tẹlúwọn, wọ́n fẹ́ ta ilẹ̀ Yorùbá fáwọn mùsùlùmí, fáwọn ICC. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí fúláàgì ICC ní ilẹ̀ Yorùbá, ó ti bẹ̀rẹ̀ ní Ìwó. Gbogbo ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá kí lẹ̀ ń wò tẹ́ ò lè pe Olúwo sí meeting. Ṣé bí ẹ̀yin kábíyèsí, adẹ̀rí kábíyèsí kan ní Ògùn state lọ́jọ́sí tó ṣe birthday tí wọ́n mú owó tán lẹ̀ tán fi ṣe ṣe ìtàn fi kọ́ ọrùn Wàsíù tó ń gbé kúkú ṣe owó fún Wàsíù báyìí. Ṣe bí gbogbo ayé pariwo ẹ̀yin lọ́balọ́ba níjòyè ẹ̀dẹ̀ pera yín jọ, ẹ̀dẹ̀ ṣe kí ni, ẹ̀dẹ̀ pè wọ́n sí meeting, ẹ ṣe kí ni, ẹ suspend wọn. Ẹ jọ ṣé Olúwo ti kọjá ẹni tẹ́ ẹ lè pè ni? Ṣé ẹ̀rù Olúwo ń bà yín ni? A máa ń pọ̀rọ̀ ilé olówó, ó mà ti fẹ́ máa láró nínú. Ẹ gbà wá, ẹ̀yin ọba apariwo, ṣẹ́yìn lẹ fẹ́ dálẹ̀ Yorùbá rú ni? Ṣẹ́yìn lẹ fẹ́ tiná bọlẹ̀ Yorùbá? Ẹ gbà wá o. Olúwo àti mọ́fítì Ìwó ti fọwọ́ sí, wọ́n ti kó ISIS wọlé, wọ́n ti wá rí fúláàgì ISIS bọ́ ti ń rí, tó ti gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ní nọ́ọ̀tì. Ó ti ń gbọ́ tipẹ́tipẹ́. Anyway, ibi tán bá ti lọ pa wọ́n, wọ́n á pa kúkúrú, wọ́n á pa gúngùn. Wọ́n mọ̀ wípé kì í ṣe wípé wọ́n kàn déédéé lọ síbẹ̀ yẹn. Ṣé eré lè tí mọ́fítì ń sọ wípé area ọ̀dọ̀ òun yẹn wọ́n láwọn ọmọ ogun Yorùbá, àwọn ọmọ Yorùbá, àwọn ẹlẹ́bọ, àwọn oníṣẹ̀ṣe, wọ́n ń ṣe training ipe jagunjagun bẹ̀. Irọ́ ni o. Wọ́n discover mineral resources ni wọ́n ní information tó tọ èmi létí nìyẹn. Wọ́n náà discover mineral resources ń bẹ̀ ni. Wá gbọ́ mi kí ọ̀rọ̀ mi lè yé dáadáa. Ṣé o rí gbogbo bó ṣe pa wọ́n ní north? Ó gbọ́ ní, was it not last year? No, early this year náà ni. Tọ́ ni wọ́n ju àdó olóró mistakenly tí wọ́n wipe off odidi ìlú. Wọ́n jù lẹ́ẹ̀mejì. Àbó ògbọ́n ni mo mọ̀ pé ó ti sáré gbàgbé. Wọ́n discover àwọn mineral resources. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ Olúwo nísìn, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ní north o. Àwọn village yẹn wọ́n á lọ attack wọn, wọ́n á jí wọn gbé gba ransom, wọ́n á pa tó bá wọ́n fẹ́ kí àwọn onílùú yẹn kan, àwọn tó ní village yẹn kan fọwọ́ finú fídọ̀ kí wọ́n ṣe kíni, kí wọ́n fúnra lára wọn sá kúrò nílùú so that wọ́n á lè ní access láti máa wakùsà yẹn bẹ̀. Ìgbà tán rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò kúrò, wọ́n kúkú lọ ju àdó olóró. Ó ti yé nǹkan tí mò ń sọ ní òyìnbó. Wọ́n lọ méjì, wọ́n wá ní mistake ni. Wọ́n pa èyí tán. Ó ṣáà rí fídíò yẹn bí àwọn èèyàn ṣe kú lọ, ọmọdé, obìnrin, àgbàlagbà, aboyún, everybody wọ́n kàn kú bí chicken, bí ìgbà tí flu bá mú chicken, tí kọ́lí mú wọn tí gbogbo wọn kú yẹn. Bẹ́ẹ̀ náà ṣe pa wọ́n. Torí ìkùṣà tó wà ń bẹ, mineral resources tó discover ń bẹ ni o. Ibi tí Olúwo tún ní wọ́n ń train ní irọ́ ni o.
wọ́n náà discover mineral resources ńbẹ̀ ni Mufti Ìwó àti Olúwo ti kógun wọlé Yorùbá. Gbogbo ọlọ́balọ́ba kí lè ń wò ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe títí tí Olúwo àti Mufti tá torí ẹ̀sìn tó sásábẹ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá. Wọ́n ti gbé ìjà ẹ̀sìn wọ ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ fi wá kó mineral resources wá. Ẹ̀dẹ̀ dákẹ́. Mo ti gbọ́. ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn ará Ìlọrin tẹ̀lé wọn wà láìtàlá tí wọ́n sọ Yorùbá. Àwọn ará Ìlọrin tí wọ́n sọ Yorùbá ṣe rí ẹ̀yin tẹ́ wà ní Ìlọrin yẹn. Ọ̀rọ̀ yín kò tí ì yé mi. Ohun tí mo mọ̀ dájú ni wípé ìbálùwẹ̀ ó kan yín tó lóun ò lè bá 19 ṣe, tó lóun ò lè bá 19 ṣe àti di 20 yín kò ṣẹlẹ̀ ayé. 19 bó dẹ̀ jẹ́ 19 yín náà ó kan ti ẹni yín. Wọ́n nu yín tó lóun ò lè bá 19 ṣe àti di 20 àádógún. Ó kan yín tó wá lóun ò lè bọ́ 19 ṣe àti dógún ẹ̀ àádógún. Àwọn ará náà tí tán bá ti nídìí yín láti lọ against Yorùbá náà máa ń rí yín as somebody. Ẹ̀yin rèé ẹ pera yín ní ara northerner. Àwọn northerner ò kà yín kún ara wọn. Ẹ̀yin tẹ́ ń pe àwọn Kristẹni ilẹ̀ Yorùbá lẹ́lẹ́bọ bóyá lẹ mọ̀ wípé àwọn northerner tẹ́ lọ forí sábẹ́ wọn tí wọ́n yàgbẹ́ tán tutọ́ lé yín lórí tẹ́ ìṣọmọ ọ̀dọ̀ tẹ́ ń kógbẹ́ wọn jẹ́ ń bẹ̀. Bóyá lẹ mọ̀ wípé àwọn gan máa ń rí fàsí yín gẹ́gẹ́ bí ẹlẹ́bọ náà ń pe ẹ̀yin náà. So tẹ́ ẹ bá wá ń rí fà Mufti wá ń bí wá gbógodù wá gbọ́ ọ̀rọ̀ gidi. Tẹ́ ẹ bá ń rí fà sí àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́bọ kò sí wàhálà. Àwọn northerner tẹ́ ẹ̀ bá ṣe tó múra kankan bí ìgbà tó rí ànábì tó múra torí northerner èèyàn bíi tiẹ̀ àwọn tó ń níran ìwọ tó ọmọ Yorùbá tó níran ó wá lọ fi orí sábẹ́ ẹni tí ò níran wàhálà ti wà torí àti jẹ kàkàkàkà. Mufti mo ní kí n bi ẹni àbò fẹ́ sọ pé ò gbọ́ ó mọ̀ náà. Àwọn Mùsùlùmí nọ́ọ̀tì náà ò kà yín ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹlẹ́bọ náà ń pè yín. Mufti tó bá nírọ́ ni ìjọ́ wo ló ti rí tó ti líìdì irun tọmọ Haúsá Fúlàní tó ń wà lẹ́yìn ẹ̀. Ọmọ Yorùbá wo ló líìdì irun yálà nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ Haúsá tí àwọn Haúsá Fúlàní tó máa tò lẹ́yìn tákìrún lẹ́yìn kò sí torí wọn ò kà yín kún ẹlẹ́bọ náà ń pè yín náà. Ẹ máa wo èèyàn tán àwọn tó ń pè lẹ́lẹ́bọ tó ń pè àwọn ẹlòmíì lẹ́lẹ́bọ òde. Infidel náà pè yín wọn ò kà yín kúnra wọn ẹ bá aṣojú ayé jù bẹ́ẹ̀ lọ. àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ẹlẹ́rìí tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ẹni bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn Mùsùlùmí ní gbogbo area yìí òun ló ní àwọn tí ń gbógun ibi tí. Ojú ti tẹlú wọn bá yín sọ Yorùbá ẹ̀yin ò ṣe sọ fùfú dé. Ṣé bẹ́lẹ̀ fẹ́ ẹ ti di emir ni àbí kẹ́kọ̀ọ́ Haúsá bolẹ̀? Ṣebí Awóráwo ni ṣebí fámílì yín ni ṣebí fámílì kan náà ni yín ṣebí ẹ̀yin àti Mufti lẹ lọ ránṣẹ́ pé wọ́n wá. Èwo ni wèrè tẹ́ ẹ̀ ń dáṣe tí Mufti ń dáṣe lórí iṣẹ́ o? Èwo ni Mufti Imran Dauda èwo Daudu àbí Dauda èwo ni wèrè tó ń dáṣe Mufti? Ẹlẹ́dàá ilẹ̀ Yorùbá mú ẹ láìpẹ́ láì jìnnà wàá jẹyún ẹ níṣu ìwọ àti Mufti gbogbo àṣírí ìkọ̀kọ̀ yín onílé àti yín á fi yín ṣe ẹ̀sìn àgbáyé ẹ̀sìn Awórò gbogbo nǹkan burúkú tẹ́ ń gbèrò fún ilẹ̀ Yorùbá dálé yín lórí tẹbítẹbí yín nílẹ̀ Yorùbá. Ẹ báyé jẹ́ tán ẹ bọ̀run ṣe jẹ́ ẹ sì rántí ọjọ́ àgbéyìnde àlìkíámà ìgbà tó jẹ́ pé tẹ̀ ti dórí Quran kodò. àwọn ẹlẹ́bọ tí ń tẹ̀ràn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfẹ́. Ṣé ń gbọ́ àwọn kan wá láti nọ́ọ̀tì wọ́n láwọn gbọ́ pé àwọn ẹlẹ́bọ kan tó súnmọ́ ìlú Olúwo tó súnmọ́ ọ̀dọ̀ ẹ̀ wọ́n láwọn gbọ́ wípé wọ́n ń tírèènì jagunjagun ẹ bá mi bèrè lọ́wọ́ Fúlàní ẹ gbà mí ẹ̀yin èèyàn àbí kí o yé mi ṣé mi make sense ni ẹ gbà mí níbi conversation kí lẹ rí sọ̀rọ̀ yìí náà ẹ̀yin mùsùlùmí gan ni mo tẹ̀ wá bá lọ́rọ̀ bá dání nísìn torí gbogbo nǹkan tó wà nílẹ̀ kó padà minus yín bẹ́ẹ̀ àbí tán bá ti bọ́ ṣe ń jí wọn gbé wọn tán bá ti bèrè lọ́wọ́ eréyàn kan tán jí pé tán bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì bọ́ ṣe ń jí wọn gbé nìyẹn wọ́n bá bèrè tán bá fẹ́ pa wọ́n ṣé wọ́n bèrè ṣé kìrìsìtẹ́nì ni àbí mùsùlùmí pé pa ni.
báwo ni a northern person á kúrò ní north níbi tó jẹ́ territory ẹ̀ olóhùn gbọ́ wípé ní Ìwó àwọn village kan wà tí àwọn ẹlẹ́bọ ti ń train jagunjagun láti protect ara wọn ẹ gbà mí ṣé àárín yẹn yí ẹ bẹ́ẹ̀ ni wípé kí àwa Yorùbá ká kúrò organization wo ló dé kí a rí lára àwọn àgbààgbà wa àbí jagunjagun kó kúrò kó wá lọ sí north kó lọ bá emir kan bẹ́ẹ̀ kó ní òun gbọ́ wípé àwọn kan wọ́n ń train ní village láàrin nínú village kan tó wà ní under ẹ̀ àwọn dẹ̀ fẹ́ lọ pa wọ́n rẹ́ kí kábíyèsí yẹn wá ní àótọ́ ni mo gbọ́ kó tó wá lọ pa wọ́n yẹn o ní láti pa wọ́n ni kó tó wá lọ pa wọ́n ẹ kọ́kọ́ wá jẹun kẹ́ wá fi nǹkan ronú ná nǹkan tí Dáúdà Imran àti Olúwo tí wọ́n ṣe fún yín níwò nìyẹn ṣùgbọ́n ẹ má wọrí ẹ̀yin ará Ìwó tẹ́ fi ẹ̀sìn tẹ́ fi sọra yín di ẹrú ẹ ti kú ẹ ríra yín gẹ́gẹ́ bí ọmọ ẹ ń ṣe gọ́gọ́gọ́ bí àgùntàn tẹ̀lé Imran Mufti Ìwó àtolúwo wọ́n dẹ̀ ń fi ayé yín gbowó lọ́wọ́ Saudi wọ́n tún wa kùsà yín wọ́n tún ní kán wá pa yín lórí ilẹ̀ yín wọ́n dẹ̀ ń gbé ẹ̀sìn wọ́n fi ń dè yín mọ́lẹ̀ ẹ lè bọ́nú ẹ. ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo area yìí òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ padà nù mo yọ̀ǹda fún yín àmọ́ ẹ kọ́ jẹ náà ó sì wọ́n lálejò. wọ́n ní ó ní Mufti ní Olúwo sọ wípé tó bá jẹ́ pé lóòótọ́ ẹlẹ́bọ wà níbi fíléèjì tẹ́ ẹ̀ sọ ẹ lọ pa wọ́n ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá second ẹ má jẹ́ kó Olúwo brọ́dà yín pa gbogbo ọmọ Yorùbá tán Olúwo ti gbé Àṣìṣì àti Mufti wọlé Yorùbá wọ́n ti rí fúláàgì níwò Ajérò of Ìjẹ̀rò ọba Àwùjalẹ̀ of Ìjẹ̀bú Aláké of Ẹ̀gbá Ewé of Adó Ẹlẹ́kọ̀lé Ọ̀báláyé aṣọ Òṣèmàwé tòǹdó gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde o kí wọ́n tó kó gbogbo ilẹ̀ Yorùbá lọ Olúwo àti Mufti ti gbàbọdè ICC Ìwó ẹ̀yin ará Ìwó tí yín ti bá yín any village tán bá ti discover mineral resources bí wọ́n ṣe ń pa wọ́n ní nọ́ọ̀tì nìyẹn tán bá ti wá pa wọ́n tán wọ́n á wá rí fúláàgì wọn Olúwo ti ní òun lẹ́fẹ̀ẹ́ tí ara yín gbọ́ lẹ́nu Mufti wípé wọ́n sọ wípé àwọn gbọ́ ipá ọmọ Yorùbá kan àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe wọ́n ń ṣe training ní orí ilẹ̀ wọn nínú fíléèjì wọn Olúwo ní pé òótọ́ ni pé tán bá ti rí àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe ń bẹ̀ pé kí wọ́n lọ pa wọ́n ó fún àwọn ISIS láyè kí wọ́n lọ pa ìlú yẹn wọ́n dẹ̀ pa wọ́n. wọ́n ń polongo Fúlàní wọ́n á ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ìdí ẹ̀ ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan náà Òkè Ìsájì wọ́n ti ń tẹ̀yàn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ padà nù mo yọ̀ǹda fún yín àmọ́ ẹ kọ́ jẹ náà ó sì wọ́n lálejò wọ́n ń polongo Fúlàní wọ́n á ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ìdí ẹ̀ ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan náà ìlú Ìwó ni àmọ́ kó ni ó jìnà sí òde ẹ̀sìgbá tẹ̀rítórí ọba Olúwo ló ṣe kíni lọ́wọ́ nítorí pé wọ́n á jìnà sí Ìwó àwọn ẹlẹ́bọ̀ wa máa ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north kó délẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ ìpẹ́ ìbọdún ọ̀sẹ̀ kú ní kíni o níbi tí wọ́n máa lágbára oye so àwọn Fúlàní wá Fúlàní. For your information Chief Imam according to information yẹn tán fún mi ṣe rí Chief Imam Ògbómọ̀ṣọ́ tó ń ṣe gìràgìrà mọ́ bàbá Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ọwọ́ Mufti wà ń bẹ àtolúwo wọ́n wà lára àwọn tó ń tì í lẹ́yìn nítorí pé ó jẹ́ Kristẹni. wọ́n máa pè wọ́n náà tán àbá àti bá àwọn mùjáhídùn mùsùlùmí wọ́n wá bá Olúwo wọ́n máa ń ṣàlàyé fún Olúwo tó Olúwo ọ̀dà sáǹdẹ̀ Olúwo tí a tó ọ̀dà sáǹdẹ̀ tó wọ́n bìlí fún Olúwo ara àwọn ni kódà wọ́n sọ fún Olúwo wa wípé òun láwà nígbà bá fẹ́ jọba àfáàní ọ kí ló tó ìjọba pọ̀ lẹ́míà àwọn ọmọ kan máa jẹ́ ní ṣé ń gbọ́ ọmọ àlè ọmọ ìrankíran orí ìwọ Dáúdà Imran Mufti Ìwó orí ẹni orúkọ ọmọ àlè ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ìran
fámìlì tó ti wá ní ìran ọmọ àlè ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí ni ṣé nǹkan míì ti wà nínú ọ̀rọ̀ yìí ni gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ìran Yorùbá ó ti pẹ́ tí mo ti ń sọ àlọ́mọ àlè ti pọ̀jọ ọmọ ọkọ lọ ibo lẹ́yìn ọmọ ọkọ sá sí ọmọ ọkọ wá tàdí mẹ́yìn wọ́n ṣe báyìí ọmọ àlè wá ń ṣe báyìí ó wá ń wúga ó wá ń ṣe báyìí ó ń ṣe báyìí ẹ gbà wá bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wa mọ̀ wípé ọmọ àlè ti pọ̀jù wá lọ a ò sì pọ̀ mọ́ ṣùgbọ́n tá a bá ṣetán láti dìde a tó láti ṣẹ́gun wọn ẹ má fi ọ̀rọ̀ yìí gún lágídí títí tí nǹkan tómi á fi tẹ̀yìn wọ̀gbìn ilẹ̀ Yorùbá lẹ́nu ṣé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àbí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá owó náà lọ ń tọrọ l'Ábùjá kábíyèsí ilẹ̀ Yorùbá gbogbo kábíyèsí gbogbo baálé gbogbo ẹ̀yin mùsùlùmí òtítọ́ tẹ́ ẹ mọ̀ wípé ilẹ̀ Yorùbá ò jàjà ẹ̀sìn kìrìsìtẹ́nì ń fẹ́ mùsùlùmí mùsùlùmí ń fẹ́ kìrìsìtẹ́nì gbogbo wa ìkan náà ni wá kò sí fámílì èèyàn kan tó dé tó rí oní kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe àtàní mùsùlùmí àfi tí ìwọ tẹ́ bá digging deep dáadáa ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ti di mùsùlùmí wàá máa gbé náà nínú ìran mi kò sí nǹkan tó irọ́ ló pa lọ bèrè tán lọ́wọ́ bàbá àbí ìyálà yáyáyáyáyá tó bá sì wà láyé wọ́n á jẹ́ kó mọ̀ oní kìrìsìtẹ́nì oní ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kò sí nílẹ̀ Yorùbá kí ló dé Fúlàní kúrò ní nọ́ọ̀tì ó wá sílẹ̀ Yorùbá ọba làwa ń jẹ àwa kì í jẹ ẹ́míà Dáúdà Mọ́fítì àti Olúwo wọn wá bayé jẹ́ wọ́n bọ̀rù ṣèjẹṣe bẹ́yìn mọ̀ wípé Olúwo ò níṣẹ́ méjì ju pé kó gbógun ti àṣà ìṣe ilẹ̀ Yorùbá lọ Mọ́fítì tún wá lanu ọmọ àlè ní agbárí ẹ̀ ó wá ń sọ wípé Fúlàní wá ó wá bá Olúwo wípé Olúwo ṣèbọn ní mùsùlùmí ni ẹ́ ara àwọn ni ẹ́ ó dẹ̀ wé owé kíní sórí láwàní àbí kí náná máa ń wé ó wé sórí wípé kí ló dé tó ṣe ń pera ẹ lọ́ba ó ṣe máa jẹ́ ẹ́míà ẹ gbà mí Fúlàní tí kọ́ńtró ilẹ̀ Yorùbá tèmi bá mi ẹ dúró ọjọ́ kan àkàndédé gbọ́ ni wípé Déjì of Àkúrẹ́ ẹ́míà Amadé kò ń ṣe ọba Déjì of Àkúrẹ́ mọ́ ẹ́míà of Àkúrẹ́ ẹ́míà of Ifẹ̀ kò ní sí nǹkan tó ń jẹ́ ní of Ifẹ̀ máa jẹ́ Emir of Ifẹ̀ Emir of Ògbómọ̀ṣọ́ Emir of Lagos State Emir lókù tí gbogbo ilẹ̀ Yorùbá máa jẹ ṣé ń gbáyé Fúlàní kúrò lọ́dọ̀ ẹ̀ ó wá ń sọ fÓlúwo kí ló dé toró ti jẹ́ mùsùlùmí ó ṣe máa pe kó máa jẹ́ Emir wáì tó ṣe ń jẹ́ ọba. Olúwo wá sọ fún àwọn olóńgbà pé ojúlówó wa Fúlàní wọn bá pè wọn náà tán àbáwọ̀ tó bá wọn mùjàhídù mùsùlùmí wọn wá bá Olúwo wọn máa ń sì ṣàlàyé fún Olúwo tó Olúwo ọ̀dà sáǹdẹ̀ Olúwo tí a tọ́ ọ̀dà sáǹdẹ̀ tó lọ́ọ́ bìí fún Olúwo ara àwọn ni kódà wọ́n sọ fún Olúwo wa wípé òun yára nígbà bá fẹ́ jọba àfààní ọ kí ló tó ìjọba pọ̀ lẹ́míà àwọn náà bá kàn máa jẹ́ bí àbẹ́ yìí lọrin Olúwo wá sọ fún àwọn olóńgbà pé ojúlówó ọmọ Oòduà lòun láàrin gbogbo àwọn ọba tó ń bá ti ń pè àwọn lẹ́míà wọn ni máa wò ó. ṣé ń gbọ́ ó ní Olúwo sọ wípé ojúlówó ọmọ Oòduà lòun ojúlówó ọmọ Oòduà ni ẹ ló dẹ̀ nìkan lọ eradicate odidi ìlú kan ẹ gbà wá ìkan lára àwọn ojúlówó ọmọ Oòduà ti kó àwọn ISIS wọlé Yorùbá orúkọ ẹ̀ ń jẹ́ Olúwo òun àti brọ́dà ẹ̀ Mọ́fítì wọ́n ti gbógun wọ ilẹ̀ Yorùbá wọ́n ti pa fíléèjì kan run ní Ìwó wọ́n ti rí flag ISIS síbẹ̀. Yorùbá mọ́ òun sì fẹ́ ṣe lára àwọn ọba wọn bó làwọn náà sì gbàgbọ́ yẹn Islam. ṣé ń gbọ́ ó ní ìkan lára Olúwo sọ pé ìkan lára àwọn ọmọ Odùduwà tá a bá wá sọ̀rọ̀ wípé àwọn ọmọ Odùduwà ẹ̀ padà gbé wá ẹ̀ pè wá nílẹ̀ Yorùbá wọn á ní ká má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ṣẹ́yìn náà ń gbọ́ ṣẹ́yìn gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ báwo lolúwo ṣe máa jọmọ Odùduwà tó ń gbógun ti ṣe babalá ẹ kí ló dé nígbà tí bàbá ẹ Odùduwà tó wà láyé kí ló dé tí ò ṣe máa pera ẹ ní ẹ́míà. nǹkan máa ṣe o abálájọ táàrin yín Ògún ẹ wo ọba of Benin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo máa rí màá ní ẹjẹ́ sáré lọ. sọ pé ibi tẹ́ ń gbé òun ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn agbọ́n tó fẹ́ hẹ̀pù wọn wá bá tàwọn tó ká hẹ̀pù àwọn ò fún wa nílẹ̀ táàbì sí yunifásitì
wọ́n gbà tá gbogbo ẹ̀ka rí pé ó ti dàrú pọ̀ àti pé lórí burúkú yẹn ẹlẹ́bọ ni wọ́n sì gbàgbọ́ ní ẹbọ náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ kí oye àwọn tó lọ kí náà wọ́n ti ṣá ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ́lẹ̀ díẹ̀ ni wọ́n tó sẹ́kù bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ ní ẹbọ torí ìlú ẹbọ ni ilẹ̀ wọn tí wọ́n tún yẹn ẹlẹ́bọ tí wọ́n bá jà Fúlàní lógun ìtàgbàdà àdá tí wọ́n pa fún yín ìjà sàǹsàn láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí ní ìjà nọ́ọ̀tì tí wọ́n ń jà tí wọ́n ní Òṣogbo kan wọ́n sì gbó kan láti Ìbàdàn wọ́n sọ̀pọ̀tì Òṣogbo against Fúlàní no ìjà láàrin ẹbọ àti kíni ìsìláàmù ni wọ́n sì tàn kọ́ fún yín lẹ́yìn tí wọ́n fi máa kó hatred ìsìláàmù sí a lórí ni ó jẹ́ àwọn tí ń jagun wọ́n fẹ́ kí ìsìláàmù fọ́ká ni kò sí pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá o ó dà ẹ̀yà ara lọ́rin kí ló ń gbà lọ́wọ́ yín mọ̀kọ́bílù ìsìláàmù ṣé fọ́ọ̀sì tó jẹ́ mùsùlùmí ẹ sọ̀kan bàbá yìí sẹ́rù ni èyí mùsùlùmí Yorùbá ẹ̀rù ẹ̀jẹ̀ fún wálìmì àbọ̀mọ́tò àti Fúlàní àti Haúsá àti Yorùbá àti tápàrí. ṣé ń gbọ́ bó ṣe gbé èpè fàì lórí àwọn oníṣẹ̀ṣe mọ́fítì Ìwó Imran bó ṣe wá sọ wípé orí àwọn oníṣẹ̀ṣe ò dá yẹn orí tiẹ̀ ti burú ṣé ọ̀rọ̀ ẹ nídìí èpè ṣá torí èèyàn tó bá wù ẹ́ wọ́n kàn rí ẹ pé òun múra ó ò nọ́mà ó ò wà òkè torí nǹkan ti kówó ẹ lọ́pọlọ rẹ̀ pé áyán ti wà nínú ọpọlọ ẹ wọ́n yìí máa ṣe ní last ẹ̀yin mùsùlùmí òtítọ́ àti mùsùlùmí òdodo ẹ̀yin àgbà nínú ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ṣe máa lajú kalẹ̀ rèé tí Tẹ̀lú ọba Olúwo àti mọ́fítì tí wọ́n á gbé ẹ́sìsì wọlé sí ilẹ̀ Yorùbá ẹ rántí o tí àwọn pípù yìí bá ti gbilẹ̀ sílẹ̀ Yorùbá ẹ lè stop wọn mọ́ o mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tí ẹ dákẹ́ nísìn tẹ́ ẹ ń rò wípé bí àtòrí ẹ̀sìn Islam ni kò ní yọ yín kúrò nú ẹ̀ ńgbà náà o bẹ́ẹ̀ ṣe rò wípé ẹ jẹ́ mùsùlùmí tó wọn ẹ rántí wípé àwọn nọ́dánà wọn ò kà yín kún ara wọn bí mo ṣe sọ o tán bá ti wá gbilẹ̀ tán bá ti ń bẹ̀rẹ̀ wèrè wọn kò ní sí pé wọ́n á béèrè lọ́wọ́ èèyàn kan ṣé mùsùlùmí ni àbí ò kì í ṣe mùsùlùmí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe náà jọ máa hàn léèmọ̀ ìgbà yẹn ojú yín á já wípé ẹ̀sìn ọ̀tọ̀ ṣe gbọ́ Umrah tó dorí ìtàn tán òun àti Olúwo tán wá gbogbo ọ̀nà láti tú ìtàn kọ nílẹ̀ Yorùbá tán ń tukọ̀ fúnra wọn ó ní àwọn ìtàn tí wọ́n sọ wípé àwọn Fúlàní gbógun wá sílẹ̀ Yorùbá ó ní ṣé wọ́n wá jà wá lógun nǹkan ni ó ní wọ́n wá mọ̀ọ́mọ̀ wá gbógun wá sílẹ̀ Yorùbá torí wọ́n fẹ́ kí ẹ̀sìn Islam kó tàn káàkiri ṣé ó dìgbà tẹ́ bá pa àwọn èèyàn tẹ́ ẹ gbógun tì wọ́n kán tó jọyìn ẹ̀sìn irú ẹ̀sìn wo nìyẹn ṣe bí ìfẹ́ lèèyàn máa fi ń ṣèǹjì máìdì èèyàn pé kíní mo dẹ̀ ti ń lò tipẹ́ o tipẹ́ tí mo ti ń lo kíní yìí ó dé gúdò ó náìsí o tí mo bá fẹ́ kí ẹnìkejì mi èèyàn tí ò lò tí ò ní tí ò mọ̀ kó lò ó mo ní láti present in a nice way pé kíní tó bá rí ó nice gan ìgbà tí mo lò ó positively nǹkan báyìí ló ṣe fún mi nǹkan báyìí ló ṣe fún mi nǹkan báyìí ló ṣe fún mi tó bá dé lò ó pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìfọkàntán àmúmọ́ra ìfaradà àti gbogbo ẹ̀ lèèyàn fi ń wé ní heart èèyàn sínú ẹ̀sìn èèyàn á rí àríkọ́ṣe ìfẹ́ àti àríkọ́ṣe dáadáa lára ìwọ tó fẹ́ kí wá ṣe ẹ̀sìn ẹ òkè nígbà tó ní tí mọ́fìtì ní nítorí kán lè gba ẹ̀sìn Islam ni wọ́n ní àwọn Fúlàní ṣe wá ń gbógun tì wọ́n nílẹ̀ Yorùbá àmín ṣé ẹ̀sìn Islam nìkan ló wà nílẹ̀ Yorùbá ṣé tí àwọn oníṣẹ̀ṣe náà bá wá ń gbógun tì yín pé kẹ́yìn náà kẹ́di mùsùlùmí kẹ́di ẹlẹ́sìn ìkíní káwọn àwọn ẹlẹ́sìn tó kù kan máa ṣe bí ẹ̀yin mùsùlùmí ṣe ṣe ẹ̀yin fanatic ni mo bá sọ̀rọ̀ o torí mo ní àwọn ní ẹ̀sìn Islam tí orí wọn pé tó ń jẹ́ onímọ̀ well educated both old and young tí wọ́n fi ẹ̀sìn Islam tá fi wùn ẹ́ ṣe wọn kì í ṣe fanatic wọ́n ní ìfẹ́ wọ́n mọ nǹkan tí ẹ̀sìn Islam wọ́n mọ̀ pé ìfẹ́ ni ó ti ṣáájú ẹ̀sìn kò sí bó ṣe lè máa sọ pé o mọ ẹ̀sìn àbó ń ṣẹ̀sìn tó bá ti kùnà lórí nǹkan tó ń pè ní ìfẹ́ torí tó bá ti nífẹ̀ẹ́ wàá ní àmúmọ́ra wàá ní àmójúkúrò wàá ní ara gba ìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo eléyìí kò sí nínú ọ̀dọ̀ àwọn mọ́fítì báwo ló ṣe máa sọ wípé torí àwọn nọ́dánà fẹ́ kí wọ́n àwọn ilẹ̀ Yorùbá kan gba ẹ̀sìn Islam náà ṣe ń gbógun wá jà wọ́n ìwọ náà máa gbọ́rọ̀ burúkú tó ń sọ lẹ́nu ara ẹ̀ sórí ipò tí kó bára ẹ̀ o tí ìmọ̀ pé ó ti sàsọ jáàmù nínú fídíò ẹ̀ yìí o ṣé ẹ ti rí nígbà tó ní àwọn oníṣẹ̀ṣe ń gbógun tì wọ́n ẹ̀sìn ìjà wo lóníṣẹ̀ṣe ń gbé ogun wo lóníṣẹ̀ṣe ń gbé tì wọ́n ogun wo là ń gbé ti Fúlàní ju wípé wọ́n ń pa wá kí wọ́n má pa wá kó má sọ ilẹ̀ Yorùbá di bí wọ́n ṣe sọ nọ́ọ̀tì
ṣé ti rí gbogbo nǹkan tí mufti àtolúwo ń ṣe yìí ẹ̀yin tí òye tẹ́ wà lábẹ́ wọn tẹ́ ń listen wọn ò ṣe lásán àwọn Saudi Arabia ló gbowó fún wọn wọ́n ń ṣiṣẹ́ fún Saudi Arabia true connection wọn láti north ni mo bi ẹni tó bá nírọ́ ni mo pa olúwo kì í bá àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe àtìgbà tí Ọọ̀ni ti ẹ̀pẹ́ o bàbá Ọọ̀ni ẹ̀pẹ́ láyé omi òro kúrò yín àtìgbà tí bàbá Láàfin ti wàjà tán tẹ lọ ṣé àmọ́ pé bàbá Láàfin nìkan ló máa ń lọ bẹ̀ ló máa ń lọ sọ́dọ̀ wọn tí bàbá Láàfin náà lọ kí tọ́jọ́ ń ṣe àbòsí káàkiri ńgbà náà àtìgbà tí bàbá Láàfin ti wàjà ọ̀dọ̀ kábíyèsí wo lẹ rí tí olúwo bá ṣe pàtí àbí ọ̀gẹ̀ni ẹni kinní kan wo ni wọ́n kó jọ nílẹ̀ Yorùbá tẹ rólùwò bẹ́ẹ̀ no now ṣe rí lára àárín àwọn àgbààgbà ni as a matter of fact gbogbo àwọn ọba tó ń bá olúwo rìn tá a mọ̀ wọ́n mọ́ nígbà náà gbogbo wọn ni wọ́n ti sá fún olúwo nílẹ̀ Yorùbá ibo lẹ ti máa rí olúwo ẹ rí ní north àwọn northerner lolúwo ń bá àwọn ọba àwọn emir north àtàwọn àgbààgbà north òun ni olúwo òun ló ń bá ṣe àwọn tí wọ́n ń gbàbọ̀dè tó fẹ́ gbàbọ̀dè ọmọ apá kan ẹfun apá kan òsàn fún tó fẹ́ fi jẹ the next of Aláàfin of Ọ̀yọ́ òun àwọn nìyẹn yàtọ̀ fún yín pé bóyá mùsùlùmí pé kinní kan mùsùlùmí ṣebí ìyà tó ń jẹ yín nísìnyẹ tó ti kẹ́kọ̀ọ́ mbẹ̀ nígbà táwọn sọ fún yín pé wọ́n ti jẹ Nàìjíríà run Nàìjíríà ti bàjẹ́ bí ẹngẹ̀lì sọ̀kalẹ̀ wá kò lè rí Nàìjíríà tó ṣe ibi táyé ẹ̀ bàjẹ́ dé àwọn kàbá tó dẹ̀ ń rúùlù Nàìjíríà wọ́n takú síbẹ̀ bàbá ní dandandan òun àwọn lórí méjì bàbá Tinubu wọ́n lọ bẹ̀ ok ìgbà tán débẹ̀ sí ṣé àwọn kàbá yẹn wọ́n padà jẹ́ kán rí nǹkan kan ṣe wọ́n rí nǹkan kan ṣe kí làwọn mùsùlùmí sọ nígbà náà wọ́n ní bó bá kó ṣáà ti jẹ́ mùsùlùmí ló wà bẹ́ẹ̀ bí ò tiẹ̀ rí nǹkan kan ṣe ń bẹ̀ kó ṣáà ti jẹ́ mùsùlùmí ó mùsùlùmí muslim ticket ẹ ti wà ń bẹ̀ sìn how market the same mistake yẹn náà lẹ tún fẹ́ repeat sìn ẹ̀yin náà ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣùgbọ́n ó yé mi o wípé gbangba láìpẹ́ láì jìnnà ilẹ̀ tí wọ́n ń pè ní ilẹ̀ Yorùbá àti Olúdà àti Adẹ̀dá tó dá ayé àti ọ̀run tó dá ilẹ̀ tí ta fi pè ní ilẹ̀ Yorùbá tó sì ṣẹ̀dá wa síbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá á dìde á dìde láìpẹ́ láì jìnnà mọ́fí á béèrè ẹ̀san lọ́wọ́ ẹ̀ gbogbo ogun àti ọ̀tẹ̀ tó ń gbàbọ̀dẹ̀ níkọ̀kọ̀ àti Olúwo àti gbogbo yín pátápátá tí ẹ fẹ́ gbé wá ilẹ̀ Yorùbá èmi pè ọ́ mo pè ọ́ kó dìde ní kíákíá jẹ́ kí mọ́fí jẹ́ kí Olúwo àti gbogbo àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá tó fẹ́ gbógun tilẹ̀ yìí jẹ́ kí gbogbo wọn láìpẹ́ láì jìnnà bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe ẹ̀sìn àwọ̀rò gbogbo ibi ìkọ̀kọ̀ wọn pátápátá láti gbógun ti ilẹ̀ yìí bá mi tan ìmọ́lẹ̀ síbẹ̀ kó o fi wọ́n ṣe ẹ̀sìn títí láéláé fi wọ́n ṣe àpẹẹrẹ orí burúkú ní ilẹ̀ Yorùbá kí àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn kí wọ́n lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ tẹ́kọ̀ lè ṣe ẹni àwọn àṣẹ sì ti gùn mi ìfẹ́ mọ bó ṣe máa pẹ́ tó ni láìpẹ́ láì jìnnà ẹ gbúrò nǹkan tó máa ṣẹlẹ̀ sí mọ́fítì lórí ọ̀rọ̀ epo ń gbógun tilẹ̀ Yorùbá gbogbo yín tẹ́ ń gbàbọ̀dẹ̀ níkọ̀kọ̀ tẹ́ fòkùnkùn bojú tẹ́ ń gbógun tilẹ̀ Yorùbá tẹ́ ń kí àwọn Fúlàní láyà kí wọ́n wá sọ ilẹ̀ Yorùbá kó sọ di nọ́ọ̀tì láìpẹ́ láì jìnnà ẹlẹ́dàá gbogbo wa omi ilẹ̀ Yorùbá tẹ́ ẹ mu ata ilẹ̀ Yorùbá tẹ́ jẹ torí tẹ́ ẹ bá ṣe aláìsí lẹ́ni gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ bá kọ̀ tẹ́ ò pé àwọn pípù ìkẹ́ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe mo fẹ́ kẹ́ ẹ rántí wípé ilẹ̀ tí wọ́n máa sin yín sí lọ́jọ́ tẹ́ bá dijú tẹ́ lè lámọ́ tẹ́ bá dijú tẹ́ jẹ́ Ọlọ́run nípè wọn ò ní gbòkú yín lọ sí Saudi lọ sin àbí Mẹ́kà lọ sin ilẹ̀ Yorùbá tán máa sin yín sí yẹn ata ibẹ̀ omi ibẹ̀ ilẹ̀ pẹ̀pẹ̀ ibi tí wọ́n máa sin yín sí yẹn á bẹ̀rẹ̀ sí ní dìde ogun ti gbogbo yín tẹ́ bá tètè pété ìlú wọn Olúwo àti mọ́fítì kẹ́ sọ fún wọn pé ogun tó fẹ́ wá kọjá ilẹ̀ Yorùbá àwa ò fẹ́ ẹ̀yin tèmi tó o bá ti bá mi subscribe sórí YouTube channel bá mi subscribe má gbàgbé láti bá mi thumb up jọ̀ọ́ torí Ọlọ́run bá mi drop comment ẹ fídíò tó bá dọ́dọ̀ ẹ bá mi share kó dọ́dọ̀ Olúwo kó dọ́dọ̀ mọ́fítì